Akíwa a kú dédé àkókò yìí gbogbo ọmọ káàárọ̀ oòjíire ẹ káàbọ̀ sí orí ètò. Àwíwíwíwíwíwí o ẹ̀yin ilé ẹ gbọ́ o, àsọ̀sọ̀sọ̀sọ̀ ẹ̀yin ní ẹ gbà. Ẹ̀yin ọba ilẹ̀ káàárọ̀ oòjíire adé dìde. Ọba ni wọ́n wá sọ́dá nǹkan mi bẹ́lẹ̀. Ẹ wò wọ́n yẹn ń ṣe ọba ilẹ̀ káàárọ̀ oòjíire. Ẹ bá mi gbọ́ léṣẹ́ bọ́tì gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹni kú fọ́tayọ̀. Ẹ bá mi gbọ́ léṣẹ́ bọ́tì ẹ jẹ́ kán wá rí, ẹ jẹ́ kán rí bọ́n yẹn ń ṣe ọba. Another 12 million paid. Mo sọ lórí ètò láàárọ̀ mo ní ẹja continue ká máa kówó fún bandit lọ. No problem, time will tell. Ẹ wo bọ́ yẹn ń ṣe ọba ilẹ̀ káàárọ̀ oòjíire. Ó mà gbẹnu sọ, ó mà gbẹnu tọ̀, ó kọ sísọ. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ó gbẹnu tọ̀, ó kọ sísọ. Ẹ wojú, ẹ wo bọ́ yẹn ń ṣe ọba, ẹ wo tó sọ ọba dà lílẹ̀ káàárọ̀ oòjíire. Ó túmọ̀ sí wípé gbogbo ohun tá à ń sọ òdodo ni, wípé àwọn orí adé kò sí àṣẹ yẹn mọ́. Mo sọ́rí láti lo language yẹn, kò ń ṣe lẹ́ẹ̀rín gbogbo àwọn ọba náà. Ẹ̀ka lẹ́lẹ́kan sí, kò ń ṣe gbogbo ọba náà ni òun náṣẹ mọ́ lẹ́nu. Ẹ má bínú, ọ̀pọ̀lọpọ̀ ọba gẹ́gẹ́ bó ṣe ń lọ yìí kò sáṣẹ mọ́ o, ṣùgbọ́n àwọn ọba kan ṣì wà tó yẹ pé tó bá pera ẹ lájínigbé kan wàá tẹ́. Ṣùgbọ́n àwọn ilé tí wọ́n ń gbé bó ṣe wù wọ́n yìí, kí báwo ló ṣe jẹ́ ẹja àbíra wa. After how many weeks ṣe mọ ìgbà tí a ti jáde ta ti pariwo wípé wọ́n gbé bàbá yìí. Wọ́n gbé bàbá yìí, wọ́n gbé, tẹ́ bá gbàgbé ó dà pé wọ́n gbé ọmọ wọn náà, but ó dàbẹ́ ni pé wọ́n padà release ọmọ wọn gbà tó ń san first ransom. Yes, wọ́n padà release ọmọ bàbá. Ẹ káàbọ̀ sórí ètò, bẹ́ẹ̀ tí ń wọlé ẹ bá gbọ́ lé share button. Ó yẹ kẹ́ ti mọ̀, ìkànnì Koikimedia kò ní já yín létọ̀ mọ́. Àsọ àní àwa ni last man standing, a dẹ̀ ní jẹ́ kó sún wa, bẹ́ẹ̀ ni a ní jẹ́ kó rẹ̀ wá. A ní ohun méjì tí a máa pariwo wípé kílẹ̀ káàárọ̀ oòjíire kó wà ní àlàáfíà. Kò sí nǹkan méjì tí ìkànnì Koikimedia fẹ́ máa pariwo ju wípé bí ọmọ ládéládé ṣe máa ní òmìnira, tí a máa bọ́ kò nínú ìgbèkùn. Èní tí wọ́n rìlíìsì bàbá yìí, wọ́n ní ọba Ọ̀wá of Afin has been released after spending 1 month. After spending 1 month, nígbà tí ọba bá lọ ń sunú gbó mọ́jú fún oṣù kan, ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire,
ẹ̀ẹ́dẹ̀ pé àwọn ọba tó wà lágbègbè yín ládùúgbò yín ẹ pè wọ́n sí àjọ tó nírònú ẹ pè wọ́n sí àkíyèsí ohun tó ń ṣẹlẹ̀ sí wọn kò dùn mọ́ wa ọmọ káàárọ̀ òjíire nínú kò dùn mọ́ wa nù kò dùn mọ́ wa nù after make 12 million ransom kí Fúlàní wá jí ọba wa gbé ká wá lọ máa fi 12 million 20 million 30 million ká wá lọ máa fi bẹ̀bẹ̀ ṣé ẹ mọye millions tí a ti fi empower Fúlàní agbébọn mo máa ń sọ a máa ń ké tọ́tọ̀ èèyàn wa ẹ lọ máa bá wa máa bẹ àwọn ọba yìí mákan yìí oyè tó kanra kínní kan ó mà ti ń kanra ibi kan ara ibi a máa ń sọ ẹ̀yin ọba ìwọ tí ò tí ìjọba náà tó ṣe ń lé ipò ọba wádìí dáadáa kó tó jọba ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe kó tó jọba má fi àṣà àti ìṣe má fi ṣeré má fi àṣà àti ìṣe má fi ṣeré torí ẹ̀sìn tí a bọ́rò nítorí pé ẹ̀sìn kìrìsìtẹ́nì àti muslim á yá lónìí ọmọ káàárọ̀ òjíire fúnra wa àṣà àti ìṣe ní títí wá ẹ̀yin ọba ṣé ẹ ṣì ń ṣe ohun tó yẹ kẹ́ ṣe ẹ̀yin tẹ́ ń jọba lákòókò yìí ṣé ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe kẹ́ tó jọba ẹ bá mi gbọ́wọ́ lé ṣé ẹ bọ̀tì ọwọ́ tẹ̀ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí ṣé ẹ ṣì ń ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe ẹ wò mọ́ ẹ ṣe bàbá ọjọ́ wo la fẹ́ ṣe lè dà nílẹ̀ káàárọ̀ òjíire àwọn ọba ẹ̀yin ọba àwọn ọmọ ìlú náà àìmọ̀kànmọ̀kàn ẹ má jẹ́ kó pa wá ẹ má jẹ́ ká lo àìmọ̀kànmọ̀kàn ká fi dẹ́mi ara wa légbodò ẹ má jẹ́ ká fojú sí ọ̀rọ̀ ara wa ẹ jẹ́ àkíyèsí sóògùn ẹ jẹ́ àkíyèsí ra wa èèyàn ọmọ káàárọ̀ òjíire ẹ̀yin ládéládé lóyè ọ̀rọ̀ yẹn fẹ́ àbójútó after a month láyé àtijọ́ gẹ́gẹ́ bí a ti gbọ́ lẹ́nu àwọn bàbá wa kò sẹ́ni tó jẹ́ gbéná wojú ọba kódà Álímì gan tí wọ́n tiẹ̀ ní ó kojú ìjà sí Àfọ̀njá ó nóye wákàtí tó gbà omi pọ̀jọ́ kà lọ ni ó nóye wákàtí tó gbà kó tó rí ẹ̀mí Àfọ̀njá dálégbodò pẹ̀lú òun àti àwọn ọmọ ogun ẹ̀ bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó jẹ́ gbéná wojú ọba látijọ́ kò sí ẹni náà afẹ́jẹ̀wò ẹ̀ ṣùgbọ́n àwa ẹ̀yọ ọba ayé sí yìí kí ló dé tí ẹ ṣe ohun tí àwọn bàbá wa ń ṣe lọ́jọ́ kìíní àná kí ló dé tọkọ̀ ń gbé yín bí èrò mọ́ adìyẹ bẹ́ẹ̀ ni pé bí àṣà bá gbé èrò mọ́ adìyẹ ààbò yín o ẹ̀yin kábíyèsí wa ní bàbá méjì o ẹ̀yin náà ni bàbá wa o ṣùgbọ́n à ń pè yín sí àkíyèsí ni à ń pè yín sí àkíyèsí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ fipá jọba ipá ò ṣe fi jọba ipá ò ṣe fi jọba tọba ò bá tọ́ sí ẹ má lọ bẹ̀ ẹ̀yin kábíyèsí ẹ̀yin tẹ́sí ń fáìtì fún ọba tọba ò bá tọ́ sí yín ẹ má lọ bẹ̀ nítorí pé ipò ọba ipò àṣírí ni ipò ọba ipò àṣírí ni kò kàn ń ṣe nǹkan tí wọ́n fi agbára tàbí tó ń fi kí ló ń pè é tó ń fi owó tó fi ń jẹ nítorí pé ayé tó da ayé ọ̀làjú ni bẹ́ẹ̀ ni ayé tó di ayé ọ̀làjú ni
gẹ́gẹ́ bí a ti gbọ́ lẹ́nu àwọn bàbá wa kò sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ látijọ́. In the olden days kò sí ẹni náà, ṣùgbọ́n ẹ ti wá da ọba míì government house lọ́ ti ń jẹ́ ẹ̀sìn, wọn ti wá jẹ́ nínú àòfin. Èèyàn wa bó ṣe ń lọ yìí kò máa ń ṣe ohun tó dáa, kò máa ń ṣe ohun tó dáa. Ṣé ẹ bóyá tó ti sọ báyìí the first payment wọ́n sọ fún bàbá yẹn àti ọmọ wọn tẹ́ ẹ bá gbàgbé, ṣùgbọ́n wọn rìlíìsì bàbá. Ó dà pé ọmọ àti ìyàwó lọ́ rìlíìsì ńgbà yẹn. Mi ò rántí ìṣẹ̀lẹ̀ yẹn ti pé mọ́ọ̀tà wa náà jáde ńgbà yẹn ta ṣe program gbà tó gbé bàbá. Yàtọ̀ sí yẹn sì another 12 million make pay tí a tún sọ sí àwọn ọmọ ládéládé power terrorist inú gbogbo wa dẹ̀ ń dùn. Power terrorist inú gbogbo wa dẹ̀ ń dùn. Power Fulani ajínigbé inú gbogbo wa dẹ̀ ń dùn. Gbogbo wa ń dákẹ́ tó bá tuntun kí yé sí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta gbogbo ẹ̀ tún jẹ́ lódò ló ń mú mi. Kò tún sí ohun kankan tó tún máa padà ṣe kíni tó tún máa padà ṣẹlẹ̀. Àwọn ọmọ ládéládé ẹ dìde o, ẹ dìde o. Ọ̀rọ̀ ń fẹ́ àbójútó, ọ̀rọ̀ ń ṣe kíni ó ń fẹ́ àbójútó. Àwọn ọmọ káàárọ̀ òjíire kò yẹ kó máa lọ bí eléyìí o, kí gbogbo wa dẹ̀ dákẹ́. Ilẹ̀ káàárọ̀ òjíire ó ń fẹ́ àbójútó, ó ń fẹ́ àbójútó. Àwọn ọmọ ládéládé ẹ bá bínú sí wa o, òjò ń rọ̀ ní agbègbè wa ni o. A fẹ́ sáré mú ọ̀rọ̀ kankan léwájú ìta, ní bínú sí wa, ẹ bá wa hold on díẹ̀, ẹ bá wa gbọ́wọ́lé share button, ọwọ́ tẹ wá fi ń tẹ̀ o, ní fi gbọ́mọ sí o. Lágbára àṣẹ wọn tó nílẹ̀ tó tẹ ilẹ̀ Yorùbá dó, ní kú sọ́wọ́ ajínigbé o. Ajínigbé ò ní gbé yín lọ́mọ lọ o, ò ní gbé yín láya lọ o. Àkí ẹ̀yin bàbá wa nílẹ̀ káàárọ̀ òjíire, ẹ máa dìde, ẹ máa dìde. Ẹ dìde náà ní ikọ̀ Koiki tí a ti ń pariwo láti 2019 tí a ti wà lẹ́nu ẹ̀. Àmà tí ìdákẹ́, àmà tí ìjẹ́ kó sún wa, bẹ́ẹ̀ ni àti ìjẹ́ kó rẹ̀ wá o, àti ìjẹ́ kó sún wa o, àti ìjẹ́ kó rẹ̀ wá. Tí a dẹ̀ sì ń sọ wípé àwa máa tẹ̀síwájú láti máa pe ìran ọmọ ládéládé wípé ẹ jọ̀wọ́ má bínú sí wa, ẹ jọ̀wọ́ afẹ́ ayé à ń fowó ṣe patí kò bá ń ṣe àkókò yìí, kò ń ṣe àkókò yìí o. Nítorí pé ohun tí àwa ọmọ Odùduwà tí a mọ̀ ṣe jù ni pé ká máa fowó ṣe patí. Ó rọ àwọn èèyàn wa lọ́rùn ká máa fi millions of naira ká máa fi ṣe patí. Kò má lè gbé wa débi kankan. Ẹ jẹ́ kí èmi àtẹ̀yìn ẹ jẹ́ á jíròrò bí ilẹ̀ Yorùbá bí àlàáfíà ṣe máa jọba nílẹ̀ káàárọ̀ òjíire. Bí eku ṣe máa ké bí eku, tí ẹyẹ á ké bí ẹyẹ, tí ọmọ ènìyàn tí á padà fọhùn bí ọmọ ènìyàn nílẹ̀ Oòduà, nílẹ̀ káàárọ̀ òjíire. Òun ni kẹjẹ́ ká jíròrò. Àwa ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ á jọ jíròrò. Ọ̀rọ̀ ń fẹ́ àbójútó, ó ń fẹ́ àbójútó, ó ń fẹ́ àbójútó. Ẹ jẹ́ ayé empower Fúlàní. Kò sóhun tó ní pé kí gbogbo wa má ya wọ gbóngbà tó gbé kábíyèsí. Kò sóhun tó ní kí gbogbo ará ìlú má fọ́ sí gbó. Wọ́n fún ara wọn lọ gba nǹkan wọn kalẹ̀. Ẹni tó bá máa mú pópó kó mú pópó, ẹni tí ó bá jẹ́ àdá tó fi ń dáko ló wà lọ́wọ́ ẹ̀ kó mú dání, kí gbogbo wa kọlù gbó. Ṣùgbọ́n kàkà tá a máa fi ṣe bẹ́ẹ̀, à ń dáwó ojúlé ojúlé,
à ń gbowó lọ́wọ́ àwọn diaspora wípé a fẹ́ fi gba ẹni tí wọ́n jí gbé pé a fẹ́ fi gbà kalẹ̀. Ọjọ́ wo la fẹ́ ṣe lè dà? Ọjọ́ wo la fẹ́ ṣe lè dà? Kwara State, àlàáfíà ò jọba ní Kwara State o. Àlàáfíà ò jọba ní Kwara State o. Ẹ má gbàgbé. Lénìí báyìí a rí àwọn ìlú kan tí wọ́n ké pe gómìnà wọn, which is gómìnà ìpínlẹ̀ Èkìtì, wípé wọ́n wọ̀nà ẹ̀ pé ojú tó ọ̀rọ̀ ètò ààbò, nítorí pé kí nìdí tó dẹ̀ fi sọ bẹ́ẹ̀. Wọ́n ti rí fèrèfèrè tó ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì nígbà tí àwọn bandits tó ti ń wọlé, tó sì jẹ́ pé a sì dúpẹ́ lọ́wọ́ àwọn àjọ àmọ̀tẹ́kùn tó sì jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ takuntakun. A gbọ́dọ̀ parọ́, tá a bá rí a máa sọ. Gbogbo bí wọ́n ṣe ń wọlé láti Kwara, táwọn ará ibi tí wọ́n ń gba ìleje méje local government iye mẹ́rọ̀ tó ń gbà wọlé, ọwọ́ àwọn àmọ̀tẹ́kùn tó wọn. A sì dúpẹ́ ṣùgbọ́n ẹ̀yin àmọ̀tẹ́kùn wa gẹ́gẹ́ bá yẹ máa ń sọ, àwọn kọ́kọ́ wà tẹ́ máa ṣe fún àwọn pípù yìí tó yẹ pé ibikíbi tí ìbá wù kọ́ kó wọn lọ, ìbá wù wọn kọ́ tún rìlíìsì wọn jù bẹ́ẹ̀ lọ. Wọn ò ní jẹ́ nìyàn mọ́. Ẹ máa bá wa ṣe fún wọn. Ẹ máa bá wa ṣe fún wọn. Ẹ máa bá wa ṣe fún wọn. Bẹ́ẹ̀ ni Ọlọ́run kó bùkún fún ilẹ̀ Odùduwà. Àmín. Ẹ ṣé gan ni bàbá wa John Ọbáfẹ́mi. Ẹ ṣé, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ bá wa gbọ́ lé share button. Ọwọ́ tí ẹ fi ń tẹ ẹ ní fi gbọ́mọ sí. Mo kí gbogbo yín. Ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o. Ọ̀rọ̀ yín fẹ́ àbójútó o. Ẹ pé àwọn ọba tó wà lọ́wọ́n ìlú yín. Ẹjọ́ ń dìde o. Ẹjọ́ ń dìde o. Ẹja ró àwọn ọlọ́dẹ ìbílẹ̀ lágbára lọ́wọ́n ìlú wa. Iṣẹ́ tí àwọn kábíyèsí á lọ máa kówó ra mọ́tò, tí wọ́n á lọ máa fowó kọ́lé, àkókò ikọ́ o. Àkókò ikọ́ o. Iṣẹ́ tí a máa fowó renovate àòfin, àkókò ikọ́ o. Iṣẹ́ tí a máa kọ́ àòfin tuntun, àkókò ikọ́ o. Tó bá yá a sì máa kọ́ àòfin tó rẹwà dáadáa fún àwọn ọba wa o. A sì máa ra mọ́tò tó dáa fún wọn. A máa kọ́lé tó dáa fún wọn. A bẹ̀ yín àrọ̀ yín ẹ̀yin ọba. Ẹ bá wa pé àwọn ọlọ́dẹ ìlú yín, ẹ ró wọn lágbára nílẹ̀ káàrọ̀ òjíire. Ogun ò gbọ́dọ̀ kó wa lọ. Ogun ò gbọ́dọ̀ kó wa lọ. Ogun ò gbọ́dọ̀ kó ilẹ̀ káàrọ̀ òjíire lọ. Ẹ má jẹ́ kógun kó ilẹ̀ lọ. À ń kégbe o. À ń kégbe o. Àti kékéké àti yányányán, ṣùgbọ́n kò gbọ́dọ̀ rẹ̀ wá. Kò gbọ́dọ̀ rẹ̀ wá. Torí pé iṣẹ́ tí a fi rán olúkálùkù, iṣẹ́ tí a fi rán olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ni, iṣẹ́ tí a fi rán olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ibi ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbà wá o. A ní ṣubú ara, a ní ṣubú ẹ̀mí o. Ọ̀rọ̀ yín fẹ́ àbójútó o. Ọ̀rọ̀ ilẹ̀ káàrọ̀ òjíire ó fẹ́ àbójútó o. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó fẹ́ àbójútó o. Ó fẹ́ àbójútó o. Ó fẹ́ ẹ̀rọ bá mi ti di ọ̀hún mìíràn pálọ̀ yẹn dáhùn dáadáa, omi ti wọlé. Ọ̀rọ̀ ilẹ̀ káàrọ̀ òjíire ó ń fẹ́ àbójútó o. Ó ń fẹ́ àbójútó o. Ẹja àdìde, ẹ má jẹ́ káwọn pípò pa ọmọ káàrọ̀ òjíire tán. Ẹ má jẹ́ kán pa wá tán. A bẹ̀ yín àrọ̀ yín. Ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa. I'm doing program, I'm coming. A kú dédé àsìkò lẹ́ẹ̀kan sí, ẹ má bínú. Àwa àkọ́kàn lórí fóònù.
òkè wa kò dédé àsìkò yìí nílé àpò iṣẹ́ ìlú wa kò fọmọ nìyẹn sí. Ó yẹ kí n ti sọ sílé láti ìgbà tí àwọn ọ̀gá wa ti gbé fídíò wọlé torí èmi ò fẹ́ gbé wọlé because Yorùbá ní aráalé ní mọ̀ lámọ̀ òdì wèrè láta ó pè é lójú àwọn míì ó lè nítumọ̀ míì létí lójú wọn mi ò jẹ́ kí n fẹ́ gbé wọlé. Mo kàn private chat president àti fáìsì lábẹ́ aṣọ tí mo dẹ̀ sẹ́ǹdẹ̀ sí wọn. Gẹ́gẹ́ bí bọ́dà mi kan ṣe sọ gbẹ̀ríà ní orúkọ ìlú yẹn ká tó dé káyà mọ́. Ẹ mọ̀ wípé ẹni tó bá mọ àdúgbò yẹn dáadáa máàpù Kwara State straight táwa kò ní lọrin á kan Alápá láti Alápá á dé Gbẹ̀tì àti Gbẹ̀tì Kìsí so Kìsí Gbẹ̀tì yẹn Ọ̀yọ́ State ni bọ́n tó bẹ̀rẹ̀ láti tẹ́ bá ti kọjá Kìsí tẹ́ fi dé odò kan tó ń pè ní Mọ̀ṣẹ́ odò ńlá ni láti Mọ̀ṣẹ́ yẹn báyìí títí lọ Kwara fún mi so after odò Mọ̀ṣẹ́ yẹn ni ìlú yẹn wà bẹ̀rẹ̀ lẹ́yìn ibẹ̀ ni ẹ máa lọ sí Káyàmọ́. Nígbà tí ó kọ́kọ́ ṣẹlẹ̀ tán ṣẹlẹ̀ nígbà yìí tí wọ́n bá wò bí èèyàn bíi 8 àbí 10 ló wà lórí fọ́tò yẹn tí wọ́n sún lé ọba wọn but ẹni tí incident yẹn tó kàn gbọ̀ngbọ̀n ọmọ ẹ̀gbọ́n rẹ̀ 2 ni wọ́n ló wà nínú ìṣẹ̀lẹ̀ yẹn ó ní òkúta wọn ká jẹ́ 72 fẹ́ pé ìbànújẹ́ ò jẹ́ káwọn lè máa ṣe fídíò wọn mọ́ 72 wọ́n ní wọ́n dẹ̀ kó àwọn obìnrin àtàwọn ọmọ kékeré bíi 29 to 30 wọnú gbó. wọ́n wà nínú ìlú yẹn láti àná títí di àárọ̀ yìí níbi tọ́kàn wọn balẹ̀ dé kí wọ́n tó kúrò níbẹ̀. ìlú yẹn òun ló pín òun ló dàbí ààlà Kwara State pẹ̀lú ṣe Niger ni so ibi tí kìnìún yẹn ti ṣẹlẹ̀ àná aláàánú yìí ló ṣẹlẹ̀ tí a bá ń sọ̀rọ̀ nígbà míì nínú ilé ó máa ń nítumọ̀ ló tí àwọn míì òun ló jẹ́ kó dàbí pé a fẹ́ bùkẹ́díwọ́ ká máa wúra wa ibi tí a bá ọ̀rọ̀ Nàìjíríà dé ó tọ́ ká pé àjọ tó nírònú ṣùgbọ́n ìrònú kì í papọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ibi ló máa ń pa wá dọ́gba ó kí gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan sí níbi tọ́rọ̀ dé yìí kó lórí dorí ẹ̀ mú ni èmi sì tún máa ń sọ fáwọn èèyàn tá a bá ń fa yá àláwọ̀ ká má gbàgbé yá àyáṣẹ́ àdúrà pọ̀ ikú ẹ̀wọ̀n nǹkan tó ń bẹ nílẹ̀ yìí o ọ̀rẹ́ wa dira ànífọjọ́ ọlọ́jọ́ lọ láṣẹ Èdùmàrè. àṣẹ. Go ahead. A ò ṣe ni ilé wọn dẹ̀nà wá ilé wọn náà ń gbé ọmọ kò bọ́gílárì wà lẹ́nu ọ̀nà ó dẹ̀ wà ju wíńdò náà wọ́n fọ́ wíńdò yẹn wọ́n fọ́ wíńdò wọlé ni wọ́n wọlé wọ́n kọjá nínú pálọ̀ yẹn ó fẹ̀ díẹ̀ onígbẹ́ everywhere dẹ̀ wà dark wọ́n kọ́ lọ straight lọ sínú yàrá ni wọ́n dẹ̀ gbéyàwó wọ́n dẹ̀ fi ọmọ kókó tó wà bẹ́ẹ̀ ó ṣe bímọ ni wọ́n gbé lọ nìyẹn. So ouch ló ti ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. níjọ́ o. ní ìjẹta nǹkan bẹ́ẹ̀ lẹ́kùn lálẹ́. kí ni wọ́n wá ń béèrè lé sí. 70 million wọ́n ń béèrè yẹn sí. àwọn olóògbé wọn. gbàdá máa pè ìyàwó mi gan bó ṣe lọ rògùn fún lálẹ́ ní alẹ́ àná ni bíkọ́ ṣọ́ọ̀kì yẹn wà lára ẹ̀ nígbà tí mo tún máa gbé fóònù fún lọ́mí ìwọ̀n kan tó ṣẹlẹ̀ lè yẹn ń gbé fóònù fún. àwọn olóyè wọn ní ọgbẹ́ wọn. àwọn Fúlàní ni. wọ́n dẹ̀ ti pè wọ́n ti communicate pẹ̀lú family. ìrọ̀lẹ́ àná láti jẹta ń sẹ́pẹ̀ ní ìrọ̀lẹ́ àná ni. fóònù náà wá kó lọ fóònù méjì náà kó lọ fóònù ọkọ ẹ̀ náà wá kó lọ bọ́s fóònù ọkọ ẹ̀ wá pẹ̀lú ẹ̀ nínú yàrá yẹn wọn náà rí kó fóònù tí ìyàwó wọn wà lọ́dọ̀ ọkọ bí tó wọn wà di first born ẹ̀ sùn sí. níbo ni ọkọ wà nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀. ọkọ wọn àti ọmọ sùn sí inú pálọ̀ ni
wọ́n ti bí òun rí wọn kò lè ṣe wọn kan àwọn wà rí bí ẹ tó dark àti eré àbí tó sùn sí kò jẹ́ bá rí ọkọ̀ jálá rẹ̀ lọ́ fi lọ sínú yàrá ni. state wo gangan ni ouch náà wà. Edo State ni after Ekpoma. báwo lẹ́nu náà ṣe jẹ́ sẹ́yìn. ẹ̀gbọ́n ìyàwó mi gangan the same father the same mother. ẹ ṣe gan ni. Kóìkì ọmọ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ò Jésù mú wa pẹ̀lú ẹ̀ ẹ mọ̀ bá wa kégbe síta ọlọ́mọ ṣàánú àdá ńlá ni wọ́n pè ó ní Kwara lẹ́gbẹ̀ẹ́ Ìgbàjà tí a bá ti dé Ìgbàjà báyìí téèyàn yà lọ́wọ́ ọ̀tún àdá ńlá lèèyàn ń lọ wọ́n gbé èèyàn 9 níbẹ̀ ní àti bí ọ̀sẹ̀ méjì wọ́n dẹ̀ ní kàn mú 20 million wá so ó dàbí pé àwọn pípù tí wọ́n ní kàn mówó wá yẹn wọ́n ti rí owó fún wọn wọ́n tún wá ní àwọn tún fẹ́ gbà sí wọn ò fi àwọn yẹn lẹ̀ o ọmọ ọdún 5 bẹ nínú àwọn ọmọ tí wọ́n gbé wọ́n sì wà nínú gbóbi tí wọ́n gbé wọn sí ẹ jọ̀ọ́ ẹ bá wa kígbe sí chairman wọn ní Ìfẹ́lódùn torí Ìfẹ́lódùn níbẹ̀ ẹ bá kígbe sí chairman wọn pé àdá ńlá ni wọ́n ti gbé èèyàn o. Chairman Ìfẹ́lódùn local government ní Kwara wọ́n ní ká kígbe fún yín o wọ́n ní ká kígbe fún yín o wípé wọ́n ń jí wọn gbé wípé Fúlàní ń jí wọn gbé àwọn ará ìlú ló ní ká kígbe o àwọn ará ìlú ló ní ká kígbe o. àdá ńlá lẹ́gbẹ̀ẹ́ Ìgbàjà èèyàn 9 ni wọ́n kó níbẹ̀ o ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín ẹ bá wa sọ fún wọn ẹ bá wa kígbe sí chairman wọn àti gómìnà Kwara kan bá wa lọ wá nǹkan ṣe sí níbẹ̀ o ibi tí wọ́n kó wọn sí wọn ọmọ kéékèèké náà tiẹ̀ wà nínú wọn títí dìsín wọn ò fi wọ́n lẹ̀ ẹjọ́ torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀ yín ẹ bá mi sọ o àná mi ni àwọn kan jẹ́ nínú wọn àná mi làwọn kan jẹ́ nínú wọn ọmọ mi fẹ́ ọ̀kan nínú àwọn ọmọ wọn ẹjọ́ ẹ bá mi kéde ẹjọ́ mo fọlọ́run bẹ̀ yín ẹ ṣé ọkọ mi yóò dáa fún ọ. kókó. ẹ ṣé gan ni ọ̀rọ̀ la ti gbọ́ o ọ̀rọ̀ ni a ti gbọ́ ó dàbẹ́ ni pé àwọn ará ibi wa ń ṣe exchange by barter lójú tèmi fi ń wò exchange by barter ẹ wò ó báyìí ni wọ́n yọ̀ǹda kábíyèsí tí wọ́n gbé láti bí oṣù kan lẹ́ni yẹn gan-an ẹ rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìjẹta mọ́jú àná the same Kwara yẹn náà ni o gẹ́gẹ́ bí broda wa yẹn táwọn náà fi Kwara State ṣe ibùjókòó wọ́n sọ fún wa wọ́n ní according to láfítà ìgbà tí wọ́n pa ènìyàn ọ̀pọ̀ ènìyàn tán àsàtìgbà tó wọ́n confam wọ́n rí i pé èèyàn 70 something lọ wọ́n sì confam àsàdẹ́n bọ́ àsàt èní báyìí gbogbo news ti confam ẹ̀ pé 175 ni wọ́n pa wọ́n dẹ̀ ní wọ́n kó àwọn ọmọ kéékèèké tó ń lọ sí bíi 30 which is 30 wípé wọ́n kó wọn lọ the same èní yẹn ni wọ́n release kábíyèsí pẹ̀lú 12 million naira after ìgbà tí wọ́n ti kọ́kọ́ ti san àwọn owó kan o tí wọ́n yọ̀ǹda àwọn ọmọ kábíyèsí bọ́lé ní báyìí wọ́n yọ̀ǹda kábíyèsí pẹ̀lú another 12 million naira mo sọ láàárọ̀ mo ní Ọlọ́run ní jẹ́ ká fowó wa ká fi ra àkọ́ tó máa pa wá owó wa àwa fúnra wa là ń dáwó tá fi ń empower Fúlàní agbébọn ajínigbé panipani ọ̀daràn darandaran a ní àwa fúnra wa là ń empower wọn bóyá bá ṣe máa tẹ̀síwájú lélẹ̀ ẹ jẹ́ ká jọ máa wò
bóyá ipe ká máa kówó fáwọn ará ibi ló máa jẹ́ solution. Ẹ jẹ́ ká jọ máa wò ó. Mo gbà ládùúrà pé ilẹ̀ Oòduà ò ní bàjẹ́. Ilẹ̀ Oòduà ò ní ṣe kí ni? Ilẹ̀ Oòduà ò ní bàjẹ́. Ẹ wò bí wọ́n ṣe ṣe àwọn ọba aládé, ẹ wò bí wọ́n ṣe ń ṣe ọba aládé ilẹ̀ Karo ojire tí kò sí bàbá ẹni tí wọ́n bí da tó gbéná wojú kábíyèsí tẹ́lẹ̀. Kódà ọmọ lílu gan wọn ò bí mẹ́wàá wọn dá nígbà tí ọba ṣì ń jẹ́ ọba. Kó tó wá sọ àlejò ọmọ àtọ̀húnrìnwá. Ọmọ àtọ̀húnrìnwá wá sọ àwọn orí adé wa, wọ́n wá sọ wọ́n da ìdàkudà ń sìn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọba tí ẹ sì dúró tán. Ẹ̀yin ọba tó yẹ pé abẹ́rẹ́ á lọ kọ́nà okùn tó dí. Mo kí yín. Ẹ jẹ́ ju ara wájú lọ. Agbára ṣe Èdùmàrè. Tí ẹ bá já ewé, ìwé á máa jẹ́ fún yín. Tí ẹ bá ń wá egbò, egbò á máa jẹ́ fún yín. Bẹ́ẹ̀ ni bí ẹ bá ṣe ń pè é la máa jẹ́. Ohun tí ẹ bá ń tú, àwọn onílé á máa bá yín tú o. Eléyìí tẹ́ bá dẹ̀ ń dè, àwọn onílé á máa bá yín dè. Bẹ́ẹ̀ ni àṣẹ Èdùmàrè. Mo kí ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa gbọ́ lé share button. Mo kí wa kú àtàárọ̀. A kú òjò wẹ́líwẹ́lí. A mọ̀ bóyá òjò ń rọ̀ lọ́dọ̀ tẹ̀yin náà. Bó ti wo Olúwa ló ti ń ṣe nǹkan ẹ̀ o. Tá bá wo ọdún tá wà báyìí sìn, kò sí nǹkan tó ń jẹ́ ọyẹ́. A rí pé ooru fẹ́rẹ́fẹ́ díẹ̀ mú, òjò wá bẹ̀rẹ̀. A wá mọ̀ bóyá ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Cause kò sẹ́ni tó mọṣẹ́ Ọlọ́run. Ọba àmì Èdùà. Atẹ́rẹrẹ kárí gbogbo àgbálẹ̀ ayé. Ẹni tí kò sẹ́ni tó ṣe tó bí lẹ́jọ́. Kìnìún ẹ̀yẹ lé Júdà. Kábíyèsí Elédùmarè. Kábíyèsí Elédùmarè. Òun ló mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀. Òun ló mọ kíni, òun ló mọ bó ṣe ń ṣe nǹkan ẹ̀. Tó bá wù ú á ní kí òjò rọ̀. Tó bá wù ú á ní kí oòrùn mú. Tó bá wù ú á ní kí ọ̀sán kó di òru. Kábíyèsí Elédùmarè ló ń jẹ́ bẹ́ẹ̀. Kò ń ṣọba alẹ́ ayé. Bẹ́ẹ̀ ni àwọn ọba ilé ayé, igbákejì Elédùmarè la pè wọ́n. Bẹ́ẹ̀ ni a kí wa gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa. Ọ̀rọ̀ yẹn fẹ́ àbójútó. Ó ń fẹ́ àbójútó. Ó ń fẹ́ àbójútó. Ẹ wo ibi tá ti pa bàbá nínú igbó. Ẹ wo bí wọ́n á ṣe ti na bàbá nínú igbó. Kábíyèsí orí adé. Ta ló tiẹ̀ mọ̀ báyìí bóyá wọ́n ti gbé adé bàbá lọ àti ọ̀pá àṣẹ bàbá? Ta ló mọ̀ yẹn báyìí? Àwa ò ní wọ́n ti gbé lọ o, ẹ má ṣì wá gbọ́ o, ṣùgbọ́n ta ló mọ̀? Kọ́sí nígbà tán bá lè gbé odindi orí adé kúrò láòfin fún oṣù kan. Fún oṣù kan. Nísìnyí báyìí gómìnà Kwara State ó ti gba tàbújá lọ. Ó ti fẹ́ lọ cash out security vote. A ní kọ́ bá àwọn increase ẹ̀. Nǹkan táwọn gómìnà fi ń cash out nìyẹn lórí security tó ń ṣẹlẹ̀. Àwọn kan cash out lọ. Tó bá dẹ̀ tó àsìkò ìbò, wọ́n á mú ìrún ẹ̀, wọ́n á mú wá fún yín. Wọ́n á ní kọ́ fún yín ní agolo ráìsì 2, ayes abọ́ ráìsì kan pẹ̀lú ṣíkínímọ̀ nìkan, owó ìdákọ̀mù. Wọ́n á ní kọ́ fún yín pé kẹ́tù
tẹ̀lé wọn lẹ́ẹ̀kejì kẹ́ tún dìbò fún wọn. Àwọn ará ìlú ó dọjọ́ tá bá gbọ́n. Bẹ́ẹ̀ ni ó dọjọ́ tá bá gbọ́n. Ìbéèrè mi lálẹ́ dẹ̀ ni pé ọjọ́ wo la máa gbọ́n ná? Ṣé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní kú tán sí ipò òmùgọ̀? Bẹ́ẹ̀ ni owó ààbò tí yín lọ́ fi ń ṣe ààbò yín lálejò lè sọ̀rọ̀. Kí gbogbo alẹ́ kan sí ìlú ò ní bàjẹ́. President Bola Ahmed Tinubu, ẹ ṣeun tí ayé ń fẹ́, ẹ ṣeun tí ọmọ káàró òjìrè ń fẹ́. Abẹ̀yìn ni arọ̀ yín ni, abẹ̀yìn ni arọ̀ yín ni. Agbára wà lọ́wọ́ yín láti ṣe. Ẹ má dojú ti àwa ọmọ káàró òjìrè. Ẹ fún wa ní òmìnira. Kólúkálùkù máa bá titi ẹ̀ lọ. Ìtàjẹ̀sílẹ̀ yìí ti pọ̀ jù. Ìtàjẹ̀sílẹ̀ yìí ti pọ̀ jù. Ẹ jẹ́ kólúkálùkù máa relé. Ẹ jẹ́ kólúkálùkù máa relé. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yín ti pọ̀ jù. Oduduwa nation á dúró, òmìnira á dé. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yín ti pọ̀ jù. Oduduwa nation á dúró, òmìnira á dé. Òmìnira dé o torí ìyà yín ti pọ̀ jù fún wa. Orílẹ̀-èdè mi á dúró, òmìnira á dé. Ẹ jẹ́ kí orílẹ̀-èdè tiwa ẹ jẹ́ kó dé bàbá. Ẹ jẹ́ ká gba orílẹ̀-èdè tiwa, ká ní àlàáfíà, ká ní bọ́dà. Ẹja ni ohun tí ẹ ní agbára láti ṣe ni. À ń bẹ̀ yín ni, à ń rọ̀ yín ni. Àwa ọmọ yín ṣagídí. À ń bẹ̀ yín ni, ẹ bá wa ṣe bàbá. Ogun ìtàjẹ̀sílẹ̀ yìí ti pọ̀ jù. Ẹ bá wa ṣe bàbá. President Bola Ahmed Tinubu, a bẹ̀ yín, a rọ̀ yín. Ẹ bá wa pín. Olúkálùkù máa bá tiẹ̀ lọ. We cannot continue like this. We cannot continue like this. Àwa ọmọ káàró òjìrè a lè tẹ̀síwájú bí ilé ti pọ̀ jù. Ìtàjẹ̀sílẹ̀ yẹn pọ̀. Ìtàjẹ̀sílẹ̀ yẹn pọ̀. Ẹ pín wa. His Excellency President Bola Ahmed Tinubu, ẹ pín wa. Abẹ̀yìn ni. Abẹ̀yìn ni, à ń rọ̀ yín ni. À ń rọ̀ yín ni, à ń bẹ̀ yín ni. Ẹ pín wa. Ẹ pín wa. Ẹ pín wa. Opportunity ní láti pé ká máa relé. Ẹ má jẹ́ kán ta ẹ̀jẹ̀ ọmọ káàró òjìrè. Ẹ má jẹ́ kán ta sílẹ̀ mọ́. Kò sí ohun tí ẹ lè ṣe, kò sí ipá tí ẹ lè sà ń bẹ̀ yẹn tí ẹ lè fi stop ọ̀rọ̀ insecurity. Kò possible. But nínú orílẹ̀-èdè tiwa òfin á wà fún àjòjì tó bá fẹ́ wọ ilẹ̀ wa. Bọ́dà á wà. Kò ṣe pé ẹnìkan á kàn gbéra á gba ojúgbó wọlé sí ìlú wa. Ẹnìkan á kàn gbéra á kàn wọlé sí inú àwọn ìlú wa bó ṣe wù. No. Àkíwa pé ẹ̀ka lẹ́lẹ́kan sí o. Ilẹ̀ Oòduà ò ní bàjẹ́. Ilẹ̀ káàró òjìrè kò ní dàrú o. Ogun ò ní kó wa lọ o. A ní sílẹ̀ tẹ o. Ẹ̀yin ọba wa ẹ dìde o. Ẹ dìde o. Ẹ̀rú àwọn ọlọ́dẹ ìbílẹ̀, ẹ̀rú wọn lágbára. Ẹ̀rú wọn lé agbára. Ẹ̀rú wọn lé agbára. Abẹ̀yìn ni, a rọ̀ yín ni. A kí ẹ̀yin àgbààgbà tẹ́ wà lójú iṣẹ́, ẹ ṣé gan ni. A kí yín o. Ṣùgbọ́n ẹ má jẹ́ kó sùn yín, ẹ má jẹ́ kó rẹ̀ yín. Ilẹ̀ ò gbọdọ̀ bàjẹ́. Kò bàjẹ́ láyé Olúgbọ́n, kò bàjẹ́ láyé Àrẹ̀sà, kò wá ní bàjẹ́ ńgbà tiwa.
kò ní dàrú ńgbà tí wá o, ogun ní kó wa lọ torí pé kò ṣẹlẹ̀ rí, ṣùgbọ́n kó má bàa ṣẹlẹ̀ àwọn bàbá wa wọ́n múra sí ni lọ́jọ́ kìíní àná, òun ni ogun ò fi kó ilẹ̀ Yorùbá lọ o. Àwa náà sìn a gbọ́dọ̀ múra sí o, a gbọ́dọ̀ dìde o. Àkíwa àkúdédé àsìkò lẹ́ẹ̀kan sí àwa ní irú jù báyìí fún ti dédé àkókò yìí o. Àtúnika tó pé a ní ká tó fi tó yín létí nǹkan tí a tún rí ni o, nǹkan tó ṣẹ̀tún ṣẹlẹ̀ òun làwọn ní ká fi tó yín létí. Àkíyín àgẹ̀yìn o, ẹ ṣeun o, ẹ tẹ́tí darapọ̀ mọ́ wa, ẹ ní ṣílẹ̀ tẹ́ o, ẹ ní ṣubú dànù, ilẹ̀ ò ní lòdì sí yín o, ilẹ̀ ò ní gbàbọ̀dé mọ́ yín o. Gbàládùra ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí, ẹ ṣé gan ni o. Ẹ ṣé o, ẹ̀yin tẹ́ bá wa share, ẹ̀yin tẹ́ bá wa comment, ẹ like, ẹ ṣé o, ẹ̀yin tẹ́ bá wa wò náà, ẹ ṣeun, ẹ ṣeun. Àkí gbogbo wa lẹ́ẹ̀kan sí, àkí ikọ̀ Koikimedia team pé àkúṣẹ́ takuntakun. Koikimedia bring the work closer to your doorstep. Ẹ ṣé o, àtú máa bára wa pàdé tó bá tún di lọ́la. Kí ilẹ̀ ọ̀la tó mọ́ ńkọ́, ìgèrè la fi tilẹ̀kùn. Àsùnjí o, àjíire o, àṣẹ Èdùmàrè. Ó dàárọ̀, ẹ ṣeun.